ó wá ga o ó wá ga o hey gbogbo ẹ̀yin olólùfẹ́ Justice for Mohbad ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ hey ó mà wá ga o ẹ gbọ́ ta làdúrà ṣe ta ni àdúrà ṣe àdúrà ti pariwo síta o àdúrà ti ké gbàǹjarè ẹ jọ̀ọ́ ìbéèrè mi sí gbogbo àwọn èèyàn ni pé ẹ gbọ́ ta làdúrà ṣe ta làdúrà ṣe tí ò lè dáríjì àdúrà tó fi di wípé àdúrà fi gbé ta síta ó lóun ò mọ nǹkan tí òun ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ o òun ò mọ nǹkan tí òun ṣe fún gbogbo ọmọ Nàìjíríà òun fẹ́ fọ́lò lẹ́gẹ́sì ẹ̀gbọ́n òun wọn ò dẹ̀ jẹ́ kóun rọ́nà lọ wọn ò dẹ̀ gba òun láyè kóun fọ́lò lẹ́gẹ́sì ẹ̀gbọ́n òun ó ní kí lòun ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ṣe rí i pé ìbéèrè làdúrà béèrè ìbéèrè ló béèrè o jẹjẹ mọ̀ pé ńgbà tí mo wo fídíò yẹn tí mo níbi tán gbé tí ó mà ṣe o ó tán fọmọ tó ń jẹrú mo dúpẹ́ ìdílé tí mo ti jáde mo dúpẹ́ ibi tí mo ti ṣẹ̀ jáde ẹ wo bí èmi lèmi sọ̀rọ̀ níjọ́ tí mo ti délé ayé níjọ́ tí mo ti délé ayé mi ò tí kọ́ máa cross irú nǹkan báyìí rí mi ò tí kọ́ máa cross irú nǹkan báyìí rí látọjọ́ tí mo ti délé ayé tí n bá sọ wípé ọ̀rọ̀ àdúrà kò yà mí lẹ́nu bàbá ńlá irọ́ ni mo pa so àdúrà tún lè ní God ó tún lè ní àyà láti lọ máa sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn lórí ẹ̀rọ ayélujára mi ò tún ràdúrà blame nù mi ò ràdúrà blame ìgbà tí bàbá ti ń kọrin kí ló dé tọ́ àdúrà náà ní gbégbá orin ẹ má ṣì mí gbọ́ o mi ì sọ pé àdúrà ò lè kọrin o ẹ má ṣì mí gbọ́ o mi ì sọ pé bàbá náà ò lè kọrin o akọrin la mọ̀ bàbá sí náà tẹ́lẹ̀ o mi ì sọ pé wọn ò lè kọrin o but kò ń ṣe in this situation like this mo mọ̀ pé bá a ṣe ń sọ yìí àwọn kan tó ti máa gún ìgéèsì wa pé ṣé ń gbà tí Mohbad kú kí bàbá má ṣe ilé ayé mọ́ ni àní kí bàbá má ṣe ilé ayé àbí ń gbà tí Mohbad kú ṣé kádùá máa mú fọ́ọ̀nù mọ́ ni a ò ní kádùá máa mú fọ́ọ̀nù but ìgbà tó bá yẹ kéèyàn ṣe nǹkan òun lèèyàn máa ń ṣe nǹkan kò ń ṣe irú àsìkò yìí tí bọ́dì Mohbad tó sì wà níbi tó wà yẹn kí bàbá wa gbé igbá orin òun náà ló fàdúrà náà ní God tó fi gbé igbá orin amúkáwí tán àdúrà sọ pé òun lálàá rí ẹ̀gbọ́n òun ní ojú oorun ó ń sọ fún òun lójú oorun pé àdúrà ó yá dìde kó bẹ̀rẹ̀ sí ní kọrin ó yá àdúrà ó yá gbégbá orin ó yá fọ́lò lẹ́gẹ́sì mi orí èdè ti burú bí egun tó ń léwèrè àdúrà mi ò ní fẹnu mi sọ̀rọ̀ òdì sí ẹ o ti ráwọn ọ̀dẹ̀ o ti ráwọn òpònú o ti ráwọn tó lè fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ àbí o ti ráwọn sọ̀ǹgbẹ bíi tiẹ̀ o ti ráwọn dọ̀ọ̀dọ̀ bíi ti tiẹ̀ ìgbà tí mo dẹ̀ wà níbẹ̀ mo wá retí kinní kan wá ṣe kinní kan wọ́n wá sọ pé kinní kan ṣe kinní kan wọ́n wá ní kinní kan o ti ráwọn tó ń ṣe dọ̀ọ̀dọ̀ bíi ti tiẹ̀ o ti ráwọn ọ̀dẹ̀ ń díndín dàdá ń díndín o ti rí wọn bíi ti tiẹ̀ àwọn ló lè máa sọ fún pé o lálàá pé Mohbad yọjú sí ẹ lójú oorun ó wá ń sọ fún ẹ wípé ìwọ ni kó gbé lẹ́gẹ́sì òun ìwọ ni kó fọ́lò lẹ́gẹ́sì òun Mohbad ò yọ sí ẹ kó sọ fún ẹ pé àdúrà ṣé o kì í ṣe ẹ̀jẹ̀ mi ni ó dẹ̀ mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi
ó dẹ̀ deny justice fún mi ó dẹ̀ support àwọn tí wọ́n ṣekú pa mí ó dẹ̀ ń pèrè ẹ ní ẹ̀jẹ̀ mi Mohbad ò sọ bẹ́ẹ̀ yẹn fún ẹ Mohbad ò sọ fún ẹ pé kó o jáde kó o lọ tú àṣírí àwọn tó ṣekú pa wá ní Mohbad yọ sí ẹ lójú oorun ó sọ fún ẹ pé máa tàn rẹ jẹ ń bẹ máa deceive ara rẹ torí mo mọ̀ pé millions èèyàn ò lè deceive fún wọn má jẹ́ kí n parọ́ fún ẹ àwọn èèyàn tí ń wọ̀n ẹ̀ ní èpè gbogbo ẹ lólùfẹ́ tó ń wò mí ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ọ̀rọ̀ yẹn ó ń run mí nínú ó ń bọ́ ilé heart mi ó ń run mí nínú látọ̀sán tí mo ti wo fídíò yẹn ó kàn ń run mí nínú ni ẹjọ́ mo bẹ̀ yín ni ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹjọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ wà tí subscribe náà ẹjọ́ ẹ subscribe sílẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ọ̀fẹ́ ni subscription wọn ò jáwó Ọlọ́run wọn ò jáwó anybody ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ti ń subscribe wọn ò jáwó yín kẹ́ ẹ tẹ like wọn ò jáwó yín kẹ́ ẹ comment wọn ò jáwó yín kẹ́ ẹ subscribe wọn ò jáwó yín ọ̀fẹ́ ni wíwo fídíò nìkan òun nìkan lẹ ń lo data gbogbo èyí tó kù ọ̀fẹ́ ni so ẹ̀yin náà subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí lọ ẹ bá mi share fídíò yìí Mohbad ò sọ fún ẹ wípé kó o dìde sìn now kó o lọ confess àwọn tó ṣekú pa mí Ọlọ́run mo lè bẹ́ẹ̀ tí àdúrà ẹ̀ tí Mohbad bá fara hàn ẹ́ lójú oorun ìgbà tí ìgbà mú ìgbà gbogbo ẹ̀ ló máa kókó bò ẹ̀ mo mọ̀ pé tó bá padà jí sáyé wàá máa complain ara ríro ni Mohbad yẹn ló wá sọ pé ó yọjú sí ẹ lójú àlá ó ń sọ fún ẹ pé kó lọ ó ti rán wọn súlè ó ti rán wọn ọ̀dẹ̀ tó wọn máa fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ mi ò rí ẹ bá wí Ọlọ́run mi ò rí ẹ bá wí wọ́n ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ òbí tó bí lọ́mọ ṣe bí bàbá náà nìyẹn bàbá náà nìyẹn gbogbo àwọn tó ràn gbogbo ìdílé yín lọ́wọ́ ṣe bóorin ni bàbá fi ń ṣe gift fún wọn orin náà fi ń dúpẹ́ lọ́wọ́ wọn ń bẹ́ẹ̀ rí nígbà tí bàbá ti ṣe titi ẹ̀ báwo lọmọ náà ṣe ní ṣe titi ẹ̀ o tún wá lọ sórí stadium o tún wá lọ ń polówó orin ẹ̀ wo àwọn èèyàn tẹ́ ti wọ̀n ẹ́ lépè wọ́n ló lè bú nǹkankan ó ló fẹ́ blow wọ́n ló lè blow nothing èmi ò ní fẹ́ nu mi sọ̀rọ̀ tí ò dá sí ẹ̀ torí èmi náà bímọ but bó ṣe ń blow kọ́ nìyẹn tó bá tiẹ̀ máa blow kò ń ṣe rúùsìn ló yẹ kó o gbé gbèsè yẹn náà tó bí sincere ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tọ̀nà fúnra wa jẹ ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tọ̀nà fúnra wa jẹ ẹ wo róòlù tí àdúrà play nínú justice for Mohbad o wá believe pé o lè gbé igbá orin o dẹ̀ believe pé o máa tà èṣìṣì ní yọwọ́ mi èpè kọ́ èṣìṣì ní yọwọ́ mi lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ṣó rò pé inú Mohbad gan dùn sí ẹni o dẹ̀ mọ gbogbo àṣírí so o lè sọ̀rọ̀ kó lọ confess but o lè sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára pé ẹ ò mọ nǹkan tó o ṣe fún gbogbo ọmọ Nàìjíríà o fẹ́ gbígbèsè ẹ̀gbọ́n ẹ jẹ́ kó rọ́nà lọ o lè sọ yẹn but o lè sọ ikú tó pa ẹ̀gbọ́n ẹ o lè sọ pé Mohbad yọ sí ẹ lójú oorun pé kó o máa gbégbèsè ẹ̀hún o lè sọ pé Mohbad yọ sí ẹ lójú àlá ó ń kó fọ̀tí fún ẹ pé kó lọ jẹ́wọ́ o ti rí àwọn tó máa bóbó ń bá ẹ bóyá okay let's do it in this way in this way fine now gbogbo àwọn public wọ́n máa tó bẹ̀rẹ̀ sí ní dragi bàbá ẹ̀ ń sìn gbogbo owó tí wọ́n dá sínú GoFundMe tí dádì ẹ àtàwọn ìsọ̀ǹgbé wọn tó ń ṣe mọ́kùmọ̀kù tó ń lọ gbé fake toxicology wá tó rò pé àwọn ti rí wa mú àwọn public wọ́n ti ń demand ìfowó wọn bóyá tó o bá tiẹ̀ kọrin tó o bá blow bí bomb bóyá wà á tiẹ̀ lè rí owó àwọn because mo mọ̀ pé níbo ni dádì ẹ ti fẹ́ rí owó dádì ẹ ti fowó ṣararin dín níbo náà ti fẹ́ rówó mi ò wọ́n pin o bóyá tó o bá dẹ̀ kọrin lóòótọ́ tó o bá blow bí bomb bóyá wà á lè bá dádì ẹ repay àwọn owó yẹn padà torí wọ́n máa fa dádì ẹ àwọn public ti ń bínú o
àwọn public wọ́n ti ń bínú wọ́n ti ń faraya wọn ò gba scores yẹn wọlé o autopsy and toxicology fake tẹ lọ mú wá wọn ò gbà wọlé o ẹ̀dùn ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ pàápàá Amẹ́ríkà lẹ̀ tètè lọ ṣe ń come to live àbí báwo lẹ yé pé ayé o irú ìdílé wo ni ìdílé bàbá Mohbad yìí náà tí wọn mi láti ẹ̀rí tá a ti ẹ̀ ń wí àmọ́ pé tí bàbá Mohbad náà ṣì ń bọ́ lọ náà ó mà ṣe o wọ́n tọ̀ fi ìdílé yìí irú ìdílé wo lélẹ̀ yìí ẹ wo gbogbo igun tó ń wò mí ẹ má rí mi ní rí pé bóyá mo hate àdúrà àbí mo hate bàbá Mohbad no àwọn àgbà bọ̀ wọ́n ní ohun tó yẹ ni òun ló yẹ ni okùn ọrùn yẹ dìyẹ àwọn àgbà kan tó wá sọ wípé okùn tẹ rí yẹn ó tún wá yẹ ẹdìyẹ o ẹni tó tún wá fà lọ́wọ́ òun ni ò wá yẹ ṣètìrí báwọn àgbà ṣe yànnà náà yẹn wọ́n ní ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn yẹ ẹdìyẹ ó tún wá yẹ ẹdìyẹ ẹni tó wá fà lọ́wọ́ òun ni ò wá yẹ nígbà tó bá fokùn sọ́wọ́n ẹdìyẹ tó wá ń wọ̀ nǹkan kékeré yẹn àwọn pé nǹkan tí kò ju kó fọwọ́ mú lọ tó wá ń fokùn fà lọ láì ṣe màálù láì ṣe ẹran àgbò tó yẹ pé àmọ̀ kó wúwo ẹdìyẹ tó yẹ pé o lè mú kọkàn sọ sínú pólíbàgì ó parí nìyẹn ó wá ń fokùn fà lọ ìtumọ̀ òwe yẹn nìyẹn ìgbà tí mo gbọ́ yẹn lẹ́nu àdúrà I was surprised I won't lie to you I was surprised gbogbo àwọn ọ̀rẹ́ mi tí a jọ ń discuss ọ̀rẹ́ yẹn wọ́n kàn ń hun àdúrà lépè ni wọ́n kàn ń wọ̀n lépè ni wọ́n kàn ń wo àdúrà èpè tó ti forí gbà ọlọ́run jẹ́ kó lè wẹ̀ o ọlọ́run èmi ò bá wọn ṣépè fún ẹ ṣá mi ì bá wọn ṣépè fún ẹ torí èmi náà bímọ but gbogbo àwọn tó ṣẹ náà gbogbo wọn náà bímọ but ó ń ta wọn lára because àwọn nǹkan mi wà tó yẹ pé kò yẹ kéèyàn expect pé èèyàn lè ṣe tó bá tiẹ̀ ṣe máa kọrin accepted ọlọ́run lè pé lọ́nu ẹ ìmísí Mohbad lè wọnú ẹ but wàá ti fight fẹ́ gun ẹ gbogbo ara yá rí pé yá àdúrà gbìyànjú no ó try ọmọlọmọ yẹn ẹ̀jẹ̀ rùn lára ọmọ yẹn ó ṣò wípé ó dúró ti ẹ̀gbọ́n ẹ̀ ṣé wọ́n tó ti ẹ̀jẹ̀ yìí pé ó wà nulẹ̀ ojú ẹ ni wọ́n ṣe ṣọṣẹ́ fún Mohbad báwo la kó ti fẹ́ mọ̀ pé bóyá ìwọ gan ti jọ pa ti jọ kún wọ́n ti promise ẹ ní gbogbo owó tó máa fún ẹ àti gbogbo tó máa fún ẹ pé tó bá ti lè support wa o tá bá ti lè mú ẹ̀gbọ́n ẹ kó lọ́nà o nǹkan báyìí ni o mo mọ̀ wípé o ti wà wí ẹ̀ kẹ́gbọ́n ẹ gan tó kú torí tó bá jẹ́ wípé o wà wí ẹ̀ irú alẹ́ ẹjọ́ yẹn ó máa bá ẹ lójijì o ò ní lè hold ẹ láti má tú àṣírí but wọ́n ti brainwash ẹ wọ́n ti nurse ẹ before kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ so ìwọ gan ti mọ̀ kó máa ṣẹlẹ̀ o ti prepare fún because if not so èèyàn kan ò lè gbẹ̀mí ẹ̀gbọ́n mi lójú mi kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ní moment yẹn tí ó fẹ́ wọ̀ mí lórí but tó bá yẹ pé nǹkan tó yẹ pé wọ́n ti ń nọ́ọ̀sì mi tètè mi gan ti ń expect pé ǹjẹ́ o ló fẹ́ ṣẹlẹ̀ ǹjẹ́ o ní kàṣàlá máa bọ́ọ̀sì ǹjẹ́ o náà máa carry operation yẹn ó ti sink sínú ọpọlọ mi ìjọ tó bá ṣẹlẹ̀ kò lè jọ mí lójú torí màá ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ irú ìyàwó ẹ̀ sìn òun náà ti mọ̀ kó máa ṣẹlẹ̀ ẹgbọ́n gbà tí wọ́n mú ọpẹ̀ tó ní ẹ ṣe bẹ́ẹ̀ ti pa nígà ẹ wá gbé trọ́fì yín ó tún sọ pé ikú tí Liam ò bá kú òun ni Mohbad gbà kú ṣé pé nǹkan tó ń fún ara ẹ̀ gan ti mọ̀ ni àwọn náà mọ ibi tán kí fádé kán tó gbàgbé òkèrè mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ àdúrà mọ̀ sí ikú ẹ̀gbọ́n ẹ̀ kó tó di pé ẹ̀gbọ́n ẹ̀ kú amúkàwé tán wà ní òmò nǹkan tó ṣe fún ọmọ Nàìjíríà ohun tó ṣe fún wọn náà nìyẹn ohun tó ṣe fún wọn nìyẹn tó o bá fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n yọ́nú sí ẹ kí wọ́n dáríjì ẹ kí wọ́n support ẹ jáde síta ṣe tó bá yẹ pé 5 minutes video ni ṣe síta kó o dẹ̀ jù sọ́ra lọ́dẹ́ pé báyìí lẹ́gbọ́n mi ṣe kú ọ̀nà báyìí ló gbà kú àwọn báyìí ló wá ń díẹ̀ tó bá fẹ́ pa ìwọ náà ní kọ́ wá pa ẹ́ ta ni òkú ní kú náà ta ni ò ní kú ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹnìyẹn tó bá sọ pé 20 years lẹ́ni ẹ̀gbọ́n ẹ máa kú ẹ̀gbọ́n ẹ gbá jiyàn pé láyé òun ò lè kú ó ti rí
kò sẹ́ni tí ò ní kú gbogbo igi tó ń wò mí tásìkò bá tó a máa padà síbi tá a ti wá èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tásìkò bá tó a máa padà síbi tá a ti wá má fi kú yọ̀ mí gbogbo alájọ ń lọ àmọ́ kò wá ń ṣe kán wá pààyàn bí ẹdìyẹ kí wọ́n tó dẹ̀ pèrè láburú ẹ̀ kó dẹ̀ wá ń bẹ̀ kó má dẹ̀ lè sọ̀rọ̀ gbogbo ẹ̀wọ̀n Nàìjíríà n tá àdúrà sọ nìyẹn o n tá tún gbọ́ lẹ́nu àdúrà nìyẹn o ṣe rí pé ojoojúmọ́ lóríṣiríṣi ó kàn jáde now níbi tó gbé káwọn èèyàn lára dé àìmọye àwọn tó ń sọ tí mò ń gbọ́ àwọn tó lù síṣẹ́ wọn lórí ẹ̀rọ justice somebody àwọn tó sick wọ́n sick lórí ẹ̀rọ justice somebody náà ni ok now mo tún ti ń gbọ́ àwọn information kan sí pé àwọn aráàlú kan àwọn ará Àjàṣe àbáwọn ará ṣé Kòtónú kọ́ ni àbí Sẹ̀mẹ̀ or something like that ibi tó gbé tó káwọn yẹn náà lára dé wọn náà tún fẹ́ gbé òrìṣà wọn jáde òrìṣà sàǹgbétọ́ mo lè máa ń gbórúkọ òrìṣà pé ó wà powerful gan ó burú gan ṣé wọ́n jọ ọmọ Nàìjíríà ni níbi tó gbé káwọn lára dé wọn náà fẹ́ gbé òrìṣà yẹn sílẹ̀ láti fi fight ẹni tó bá wà nínú ìdí ikú Mohbad nígbà táwọn aráàta àwọn aráàlú òdì kejì tó bá ń jà fẹ́ gbọ́n ẹ ìwọ tó wá jẹ́ ìjẹ́ gangan o ò tiẹ̀ rí tiẹ̀ gbọ́n ẹ̀rù bó o ṣe fẹ́ máa lọ kọrin ó wá ní wọn jẹ́ kó blow wo tó bá blow blom ló blow blom òun ló blow ẹ wò gbogbo ẹ lólùfẹ́ mi tó ń wò mí a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ àdúrà tó ní àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ nǹkan tó ń ṣe fún wọn wọn jẹ́ kó ń blow èmi dẹ́ sọ pé tó bá blow bọ́ǹbù ló blow tó bá blow blom òun ló blow a ò ní rí jù báyìí náà lọ information tí mo rí nìyẹn tí mo ní kí sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi pé ẹ tó wá gbọ́ o ń tàdúrà tún sọ o ọ̀rọ̀ yanu ọ̀rọ̀ kàyéfì ọ̀rọ̀ tá expect pé ó lè jáde lẹ́nu ẹ̀ tó tún jáde lẹ́nu àdúrà òun ní kí n tún sáré wá fún yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ tẹ́ ẹ fi tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí owó lẹ́ máa fi kà lágbára Èdùmàrè ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ fi ń ra dátà tẹ́ ẹ fi ń wo prógámù yìí lágbára Èdùmàrè àgbà náà ní wọ́bẹ̀ abudintolókun abudintolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀kùn lágbára Èdùmàrè nígbà tó rí ẹni information tí mo rí kó máa wúlò fẹ́ lólùfẹ́ mi mi ò ní estate láti wàá mú fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe ire o.